Rasidi ò kì í ṣe mùsùlùmí o. Ìgbà tó jọba tán ló wò wípé kí lòun lè fi jẹ lọ àtó gbé tí kábíyèsí Ọ̀nìrìṣà gbé jíwagọ̀ fún ìlú Ìwó. Òní jíwagọ̀ yẹn ti lock tí jíwagọ̀ yẹn tó ní problem lọ́wọ́ Rasidi títí kò rí owó fún túnṣe, kò rí túnṣe. Rasidi tẹ́ ń tẹ̀lé owó tó ń ná fún gbogbo yín, owó àwọn Lárúbáwá ni. Àwọn náà sọ pé kó máa káńtà lẹ Yorùbá. Èmi ti ní mi ò ní sọ ọ̀ràn kan lórí ẹ̀, ṣùgbọ́n kọlọ̀rọ̀ tí lọ́mọkùnrin yẹn tó bá lòun ò ní gbọ́, àwa gan ò ní gbà. Ọ̀nìrìṣà ò kì í ṣe ẹni àrífín fún Rasidi. Kọlọ̀rọ̀ sí òun ni Rasidi Olúwo. Èébú yẹn gan ẹ múra sí i, torí pé kò sí eléyìí tán bí fọ́ fada ẹ̀dá tó yẹ kó lè pàdé mi tó lè bá mi sọ. Òjò apá bàtà pa jẹunjẹun etí ẹ̀. Ọ̀rọ̀ Rasidi Olúwo tó pè rẹ̀ ní ọba Ìwó, ìyẹn Rasidi, because èmi Adéyínká Àdìsá Ṣàngóládé Arífánlájogún mi mọ́ lọ́ba, torí pé ilé ayé yìí gbogbo ẹni tẹ́lẹ́dùmarè bá ti gbé sípò ó yẹ ká gbà fún ni. Tá a bá ti wá láàgbà fún, nǹkan míì ló máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn, torí ọba tó bá ṣètùtù fún tẹ́ ẹ bá ń gbẹ́ lẹ́sẹ̀ kò lè jà fúnra ẹ̀ mọ́ o. Àwọn gbarúmọlẹ̀ ló máa jà fún. Ṣé wọ́n rí Rasidi Olúwo tẹ́ ẹ béèrè láàárọ̀ ẹ̀? Mo ti ní mi ò ní sọ nǹkan kan lórí ẹ̀, torí pé kọlọ̀rọ̀ sí òun ni Rasidi Olúwo. Torí pé ńgbà tá bá fẹ́ gba àwìn ẹ̀bà, wọ́n á máa tọrọ ọbẹ̀ káàkiri, wọ́n á máa bá kúbẹ́kúbẹ́ káàkiri. Rasidi Olúwo tẹ́ ń sọ ìgbà tó lóun fẹ́ jọba Ìwó, àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ ń bẹ̀, gbogbo ẹni tí ò bá tí ì gbọ́ kó gbọ́. Kábíyèsí Ọ̀nìrìṣà olórí aládé gbogbo tí Rasidi ń fi ta yín. Kábíyèsí Ọ̀nìrìṣà ò kì í ṣe ẹni àrífín fún Rasidi. Éèjì ṣe nọ́mbà o, ẹ jẹ́ ká gbọ́jọ́ orí sẹ́gbẹ̀ẹ́. Ẹni tó bá ju ni lọ ó lè ju nínú ni o, torí pé gbogbo ọ̀nà ni Kábíyèsí Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second ó fi ju Olúwo lọ pátápátá. Ìgbà tí Olúwo fẹ́ ṣe coronation ọba tó lòun jẹ, Olúwo ò ní mọ́tò, kò dá ní mọ́tò, torí pé ẹni tó yẹ pé ọmọ jàgbà ni ní Canada bí tó lòun wà, iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe ní Canada bí tó wà. Kábíyèsí Ọ̀nìrìṣà tó wọ́n ń bù yìí, àwọn ni Olúwo wá bá tán gbé G-Wagon black fún. Mo fẹ́ kẹ́ sí a fídíò yìí kẹ́jẹ́ kó kan Rasidi gẹ́gẹ́ lára, torí pé G-Wagon yẹn ìgbà tó wá gbé níbi tí orí burúkú tó ń tẹ̀lé káàkiri wàdé, G-Wagon yẹn ìgbà tó gbé tí Kábíyèsí Ọ̀nìrìṣà gbé G-Wagon fún ìlú Ìwó, òní G-Wagon yẹn ti lock tí G-Wagon yẹn tó ní problem lọ́wọ́ Rasidi títí kò rí owó fún túnṣe, kò rí túnṣe, tí Kábíyèsí fi yọ̀ǹda mọ́tò yẹn. Ṣérú yẹn, irú ẹni yẹn wá ló yẹ kí Rasidi máa sọ ọ̀rọ̀ tí ò nídìí sí.
èmi ti ní mi ò ní sọ ọ̀rọ̀ kan lórí ẹ̀ ṣùgbọ́n kọ lọ̀rọ̀ tí lọ́mọkùnrin yẹn tó bá lòun ò ní gbọ́ àwágé ò ní gbà wẹ́ kò tí ẹ̀ lè dìmú fún ná torí pé àwọn nǹkan kan wà tó yẹ pé téèyàn bá wà léwe tó yẹ pé àwọn nǹkan yẹn èwe ló dùn mọ́ téèyàn bá ti kúrò léwe àgbàlagbà ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá torí wípé kábíyèsí onírìṣà ò ní ẹ́fà fún lésì torí ẹni tó ju ni lọ ó lè ju nínú ni tó ti yé ó dẹ̀ dùn mí fún ìwọ tó lóòjọba tó wà lórí àpèrè ọba wàá máa yí igbó wàá máa fagbó lórí àpèrè ọba tó wà àwọn alálẹ̀ gan ò lè gbà fún un àwọn ibi tó àwọn ìtorí ẹ̀ ó mọ̀ pé tóun bá kára mọ́ àwọn alálẹ̀ ó ṣeéṣe kán lù ń pa lọ́sàn-án kan òru kan ìtorí ẹ̀ ṣe ẹ̀sìn tó fi ń bojú fún wa yìí Rasidi ò kì í ṣe mùsùlùmí o kò kì í ṣe mùsùlùmí ìgbà tó jọba tán ló wò wípé kí lòun lè fi jẹ lọ tóun fi lè lówó lọ́wọ́ kò kì í ṣe mùsùlùmí o kìrìyó kìrìsìtẹ́nì pọ́nbélé ni Rasidi lélẹ̀ tó yẹ pé tó bá fà lọ tó bá fà bọ̀ máa sẹ́ndì píksọ̀ yẹn máa sẹ́ndì ẹ̀ sórí net ìgbà tó kéré lọ́balẹ̀ Yorùbá ó lọ sílẹ̀ lárúbáwá ó lọ fẹ́ lárúbáwá gbogbo ẹ̀yà afọbajẹ tẹ́ ń fi ọba jẹ tí ẹ̀ bá lajú sílẹ̀ àwọn onílẹ̀ gá bínú sí i tẹ́ ń firú Rasidi ìjọba láìsẹ̀ pé èèyàn ti tán tó ti yé só nǹkan tó kàn jẹ́ kémi sọ̀rọ̀ tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n mú ẹnu bá kábíyèsí onírìṣà mi ó ti ní àmọ́ lọ́rọ̀ Rasidi kò wá ẹran mi lè sọ ẹni tì mọ́ for your information gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ajá Rasidi tẹ́mi ń sọ̀rọ̀ tẹ́ ń bú mi tẹ́ ń ṣe kílẹ̀ Yorùbá lè dá làwa wà fún o ṣùgbọ́n ẹ múra èébú yẹn gan ẹ múra sí i torí pé kò sí elé tán bí fọ́ fada ẹ̀dá tó yẹ kó lè pàdé mi tó lè bá mi sọ òjò apá bàtà pa jẹunjẹun etí ẹ̀ wíwé ipa àbá ìrànwọ́ rà Rasidi tẹ́ ń tẹ̀lé owó tó ń ná fún gbogbo yín owó àwọn lárúbáwá ni ètò gbowó láti ọwọ́ àwọn lárúbáwá àwọn náà sọ pé kó máa kántálẹ̀ Yorùbá gbogbo yín ẹ̀ ní kú dáa tálálẹ́ bá ní kó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ́ kó san yín ní gbogbo ẹ̀yin tó jẹ́ pé ń sọ̀pọ́tì Rasidi tó pe rẹ̀ lọ́ba àwò yìí tó bá jẹ́ wípé nǹkan tó ṣe sí Canada yẹn dáa kó kàn mú èèyàn 4 àbí 5 kan tẹ̀lé lọ sí Canada yẹn pé ó yá o ẹ̀jẹ̀ àjọ lọ o so ojúmọ́ nǹkan tó yónú dodo ń dajì ara gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Olúwo tẹ́ ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ kò dísàfù ẹ̀ rárá.